èyí ni àwọn gómìnà PDP tó ti fi ẹgbẹ́ sílẹ̀ àti àwọn tó ṣẹ́kù. Ìjì líle tó ń dààmú ẹgbẹ́ òṣèlú PDP èyí tó ń mú àwọn ọmọ ẹgbẹ́ náà kúrò níbẹ̀ níkọ̀ọ̀kan èjèèjì kò tí ì dúró rárá, níṣẹ́ ló ń peléke sí i. Lánàá òde yìí ni àwọn gómìnà méjì, Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti Siminalayi Fubara ti ìpínlẹ̀ Rivers tún fi PDP sílẹ̀ tí wọ́n gba ẹgbẹ́ mìíràn lọ. Ẹgbẹ́ Accord ni Adémọ́lá Adélékè darapọ̀ mọ́ ní tiẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ṣáájú ló ti sọ pé òun kò ní fi PDP sílẹ̀, pé ọmọ ẹgbẹ́ alábùradà lòun tọkàntọkàn. Ṣùgbọ́n lánàá Adélékè kéde pé òun kò ṣe PDP mọ́, Accord lòun yóò ti díje fún sáà kejì. Ó ní rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka àpapọ̀ PDP ló mú òun fi wọ́n sílẹ̀ o. Fubara ní tiẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, ó sì ṣàlàyé pé òun ti gba àṣẹ láti kúrò nínú ẹgbẹ́ PDP. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu, ó ní òun ti ṣèpàdé pẹ̀lú ààrẹ, òun kò fẹ́ ṣe àṣìṣe kankan lọ́tẹ̀ yìí. Gẹ́gẹ́ bí Fubara ṣe wí, wọ́n gba òun láàyè láti fi PDP sílẹ̀ nítorí kò sí ààbò fáwọn nínú ẹgbẹ́ náà. Apá ibi tí ẹ ti ń dúró dèrè a ti pinnu lónìí, à ń lọ sí APC. Púpọ̀ nínú àwọn gómìnà tó fi ẹgbẹ́ tó gbé wọn dépò sílẹ̀ náà ló ṣàlàyé pé àwọn fẹ́ bá ìjọba àpapọ̀ fọwọ́sowọ́pọ̀ ni, yàtọ̀ sí Fubara àti Adélékè tó tún ṣẹ̀ṣẹ̀ kúrò ní PDP. Èyí ni àwọn gómìnà mìíràn tí wọ́n tún fi ẹgbẹ́ alábùradà sílẹ̀. Lára àwọn ìpínlẹ̀ tí gómìnà wọn ti kúrò nínú ẹgbẹ́ PDP ní Enugu. Peter Mbah ni gómìnà ìpínlẹ̀ Enugu. Ọjọ́ 14 oṣù kẹwàá ló kéde pé òun ti fi PDP sílẹ̀, ó gba APC lọ. Mbah sọ pé òun fẹ́ kí àjọṣepọ̀ wà láàrin ìjọba òun àti àwọn ẹkùn gúúsù, kò dá lọ sí APC. Ó kó àwọn alága ìjọba ìbílẹ̀ àtàwọn olóṣèlú ńlá nípínlẹ̀ náà lọ pẹ̀lú. Bayelsa Duyediri ni gómìnà ìpínlẹ̀ Bayelsa. Oṣù kọkànlá ló kéde pé òun náà ti yàgò fún PDP. Ọmọ ilé ìgbìmọ̀ asòfin 23 ló kó wọnú ẹgbẹ́ APC. Ìpínlẹ̀ Delta, Sheriff Oberewori ni gómìnà ìpínlẹ̀ Delta. Ọjọ́ 23 oṣù kẹrin ló fi PDP sílẹ̀ lọ sí APC. Ìpínlẹ̀ Akwa Ibom, gómìnà Umo Eno ti ìpínlẹ̀ Akwa Ibom kéde pé òun ti fi PDP sílẹ̀ lọ́jọ́ 6 oṣù kẹfà ọdún 2025. Umo ní òun fi PDP sílẹ̀ nítorí kò dájú pé òun yóò wọlé ìbò nínú ẹgbẹ́ náà bóun bá tún díje. Àwọn ọmọ ẹgbẹ́ PDP kan kóra jọ lóṣù kejìlá yìí, wọ́n rọ gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang láti kúrò nínú PDP. Wọ́n ní kó lọ darapọ̀ mọ́ APC. Ó tó jẹ́ mẹ́ta tí awuyewuye ti ń lọ lórí gómìnà náà bí ó fẹ́ lọ sí APC. Ní Taraba, gómìnà Agbukevas ti parí ètò tiẹ̀ láti lọ sí APC. Àwọn ọmọ tí wọ́n jí gbé nílé ẹ̀kọ́ nípínlẹ̀ Kebbi ni a gbọ́ pé ó dá lọ́wọ́ kò tí kò tí ì fi wọ APC mọ́ lóṣù kọkànlá. Àná ọjọ́ ìṣẹ́gun ni alága APC ní Taraba, Ibrahim Tukuru, fi ìdí ẹ̀ múlẹ̀ pé Kevas yóò wọ APC lóṣù kínní ọdún 2026. Èyí ni àwọn gómìnà tó sì wà nínú PDP títí di oṣù kejìlá ọdún 2025. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Ahmadu Fintiri ti ìpínlẹ̀ Adamawa, Caleb Mutfwang ti ìpínlẹ̀ Plateau, Agbukevas ti ìpínlẹ̀ Taraba, Dauda Lawal ti ìpínlẹ̀ Zamfara, Bọ́lá Muhammad ti ìpínlẹ̀ Bauchi. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.